ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún adáadáa fídíò tó ń ṣòro ẹgbẹ́ wa ẹ̀ a máa play fún yín. Ẹ wo pẹ́pẹ́yẹ pọmọ gangan tuntun sọ ẹni ló máa jáde tán tó tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí kí ló fà á tẹ́ni ìrí tún àwọn àṣírí gbogbo ilẹ̀ máa náfààní láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa. Tó bá yẹ kó gbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ̀ dá kùn mọ́kọ́ ni ẹ bá wa subscribe kí like comment kẹ́ share ẹ lè máa jẹ́ àǹfààní content nígbàkúgbà lóòrèkóòrè tá a bá fi létí ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye. Gẹ́mi sọ pé fídíò wọn alẹ́ ta máa play fún fídíò náà rèé ẹ̀ka sójú abẹ́ ń kó. èyí ó pàdé òun lọ́dọ̀ ìyá àdúrà kan ó dẹnu kàn òun àti ìyá àdúrà yẹn sọ̀rọ̀ ó ló fẹ́ fẹ́ òun ó fún arábìnrin lóyún ó bímọ ó sá lọ ẹ mọ̀ rí lórí TikTok Hand of God Prayer Mountain or whatever nígbà tí ọ̀rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ ó wá ń jẹ́ kó yé arábìnrin wípé kì í ṣe pé òun ní ìfẹ́ o bí kò ṣe wípé òun fẹ́ fi ṣèkà fún ìyá àdúrà yẹn ni ó fẹ́ ṣèkà fún ìyá àdúrà báwo ṣe ìyá àdúrà ló lóyún fún ẹni ló bá ní látijọ́ tóun ti máa ń bá ìyá àdúrà yẹn ṣe prógrámù táwọn máa ń raise owó Dèrè lè jẹ́ nìkan tó jẹ́ wípé ìkan lára àwọn tó fọ́ọ̀lù mọ́jà sí lọ́wọ́ lábúròdì àpò ráìsì ló máa ń ní kí ìyá mi yìí kí wọ́n rà ṣáàpọ̀ ń fẹ́ bọ́ àwọn arúgbó wípé Ọlọ́run lè gbàdúrà wọn títí tí wọ́n fi bá péèjì wa pàdé ṣùgbọ́n báyìí ńkọ́ ìyá yìí ti bọ́ lọ́wọ́ Dèrè ò rí wọn gbá mọ́ gbogbo tíyà ẹ̀dá ìwojú Olúwa fún náà tẹ́lẹ̀ nígbà tán lọ fọkàn balẹ̀ gbogbo ẹ̀ náà Elédùmarè ti fẹ́ yanjú tán láì gbàdúrà lọ́dọ̀ Dèrè láì ṣe nǹkan kan. Dèrè wá sọ fárábìnrin wípé kì í ṣe pé òun ní fẹ́ o bí kò ṣe wípé òun fẹ́ fi ṣèkà fún ìyá àdúrà yẹn ni lọ́nà wo wípé àtọ́dún tóun ti máa ń bá ìyá àdúrà yìí ṣe program táwọn máa ń bá wọn kówó jọ eléyìí yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tẹ́ máa ń lọ káàkiri pé wọ́n ń ṣe prógrámù ọlọ́jọ́ méje ọlọ́jọ́ márùn-ún ọlọ́jọ́ mẹ́wàá ẹ jẹ́ ká lọ sí mẹ̀dọ̀ ẹ jẹ́ ká lọ wá Ọlọ́run fúnra wa ó wà nínú kọ̀rọ̀ yàrá rẹ ó wà lọ́dọ̀ ọkọ rẹ ó wà lọ́dọ̀ ìyàwó rẹ àwọn ọmọ ó wà ńbẹ̀ lọ́dọ̀ àwọn òbí rẹ Ọlọ́run wà ńbẹ̀ tọ́ kí wá ní ìyá yìí ṣe ni wípé ìyá àdúrà tá à ń sọ yìí ṣe ni wípé nígbà tó wá fẹ́ ṣe anniversary ẹ mọ àwọn oníṣíànẹ́ẹ̀sì dé tàbí àwọn chọ́ọ̀chì abẹ́lé oníkíọ́sìkì yẹn wọ́n wá fẹ́ ṣe anniversary wọ́n wá lọ pé kí náà ń pè another pastor instead Dèrè eléyìí wá bí Dèrè nú púpọ̀ ló ṣe wá dẹnu kọ arábìnrin tó rí lọ́dọ̀ ìyá àdúrà yẹn ló fi wá fún lóyún eléyìí ò dẹ̀ tọ̀nà rárá nígbà tí arábìnrin kàn sí mi mo gbé ìgbésẹ̀ ìwọ Dèrè ẹnìkan ló tiẹ̀ kọ́kọ́ rẹ́spọ́ndì ó lóun fẹ́ kí tòun ní Dèrè mo fẹ́ bá sọ̀rọ̀ mi níwọ̀ bá sọ̀rọ̀ kí n ṣáà mọ́ bọ̀rọ̀ lọ́lé olópò Dèrè ti ń ṣe ẹ̀tọ́ lórí ọmọ tó bí àti ẹ̀ nílò láti lo ọwọ́ òfin bóyá títí tígbà tí ó bá tún fi ṣẹ̀tọ́ mọ́ àwọn àròyé wà fún gbogbo ẹ̀yin tẹ́ rò wípé bóyá lórí Fàájà Nation tàbí Fàájà Movement pé bóyá a kàn ń ṣeré lásán ni irọ́ o a ṣeré lásán o ó ju nǹkan tẹ́ rò lọ o tọ́ ìyẹn lọ lórí ọ̀rọ̀ Sam Òjó níjọ́ náà lọ́hùn-ún ọ̀pọ̀ nínú yín ló bú mi ló ṣépè fún mi pé ìsọkúsọ wo mò ń sọ ṣé wọ arákùnrin tó ti mu ọtí èrè ni Michael Abiodun mori ni Morayo Malik Bakari thank you so much. Ṣé o ti mu ọtí èrè ni authority ẹ má bínú authority yín lẹ́jọ́ bá mi rò kí n mọ́ bá ọ̀rọ̀ lọ́lé olópò lórí ti Sam Òjó mo ti dúpẹ́ rí wípé àti táàmù tó kọjá àti táàmù tí wọ́n ti bẹ̀rẹ̀ Sam Òjó ti ń ṣẹ̀tọ́ lórí ọmọ náà mo dúpẹ́ pé òkun because it is high time we started letting people know that Fàájà platform is not
a situation of win-win or lose-lose situation. It is a platform that is solely looking out to get justice for victims. Okay? And that is why somebody like Sam Ojo will say thank you, because tó bá lóhun ò tọ́jú ọmọ tó bó ṣe yẹ kó ń tọ́jú ẹ̀, kò sẹ́ni tó lè mú. After all, òun àtẹni tán jọ bára wọn sùn, wọn kì í ṣe ọmọ ìkéré, kò dẹ̀ fipá bá a lò pọ̀, àbí? Ìyẹn lọ. Mo gbé Pastor Kumolu yìí, the World Bible Church, jáde. Èmi àti wọn sọ̀rọ̀, wọ́n ṣe ẹ̀tọ́ lórí tí mo lọ bá wọn fún, torí ẹ̀ lè ṣe gbọ́ nǹkan kan mọ́. Torí tí mo máa ń kọ́kọ́ ṣe ni wípé màá kọ́kọ́ lọ bẹ́ẹ̀ nìyẹn, ẹ ló sà, wọ́n lè ṣe nǹkan báyìí. Tẹ́ni ẹ bá dẹ̀ ti káwọ́ sókè pé tọ̀, ajẹ́wà bàjẹ́ ìṣẹ́ mọ́ mi lọ́wọ́ lóòótọ́. Kí lẹ fẹ́ jẹ́ ká ṣe sí i? Awíkoko ò béèrè owó pé kinní kankan lọ́wọ́ yín o. Nǹkan báyìí fẹ́ni tẹ́ ẹ jọ ní issue ẹ sort ẹ out. Inú mi dẹ̀ dùn pé àyànjú ẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀rù pàtó ń pariwo lórí social media lásán. A sọ̀rọ̀ kí lorúkọ ẹ̀ AK-47 bàbá AK-47 Ọdúnládé àbí kí lorúkọ ẹ̀. Nígbà tí mo send message sí òun àtẹni tí wọ́n jọ kóra wọn lọ Jerusalem, ṣe Jerusalem ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ báyìí ó dòwó mi padà ó dòwó mi padà. Inú mi nù pé bàbá AK-47 náà ṣe kí ni ó ṣẹ̀tọ́, torí wípé Awíkoko ò bẹ̀rù èèyàn kankan o lẹ́yìn Elédùmarè tó lẹ́mí mi àti gbogbo àwọn àgbàlagbà tó bá ti gbé òótọ́ dání tàbí ọmọ èkéré irrespective of your age. Once you stand by the truth, you earn my respect always. Ṣùgbọ́n tájẹ̀ àbàjẹ́ kan bá ti ṣí mẹ́ lọ́wọ́, o ò ní respect kankan lọ́wọ́ mi o. Ẹ bá fòkẹ́ forí dólẹ̀ lórí ọ̀rọ̀ àwọn bàbá Adébóyè àǹkó. Màmá sọ fún yín wípé irun orí funfun wọn, irun funfun orí wọn ò ṣe fi tọrọ sẹ́, ẹ mọ̀ fún ẹ mọ̀ nìṣó. Ìjọ tán bá jáde tán bá ti ṣòtọ̀rọ̀ báyìí, èmi ni màmá polówó dídá wọn. Finally, a bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ Olúalọ́ Òṣòlò. Ẹ rántí pé ọ̀rọ̀ bàbá Ezekiah náà wà nílẹ̀ tá a kọ́kọ́ fi ṣíde ńgbà náà pé arábìnrin ní wípé ó allege wípé ní ọdún náà lọ́hùn wọn ò bá òun sùn o ní tilẹ̀ ń tọ́ lọ́hùn, ṣùgbọ́n nínú yàrá kan tán pè òun sí lórí òkè wọn nígbà náà lọ́hùn, wọ́n ní kò ń bọ́ra sí ìhò ọ̀nà bọ́ra sí ìhò, wọ́n dẹ̀ fi ìka yìí wọ́n fi lé òun lójú ara, wọ́n sọ àwọn nǹkan kan, wọ́n forí lu òun lórí pẹ̀lú Bíbélì pé kóun sọ pé ọ̀rọ̀ tóun sọ ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn yìí o kò lè bọ́ síta láéláé kíní kan kíní. Nígbà táyé òun fẹ́ bàjẹ́ lòun pariwo síta. Aṣọ yẹn náà a dẹ̀ ṣì wà lórí ẹ̀ torí wípé mo gbúdọ̀ ṣètò bí arábìnrin ṣe máa lọ fojúkojú pẹ̀lú bàbá Ezekiah. Bóyá màá wá ní láti confirm pé lóòótọ́ ló ṣẹlẹ̀ ní àbí bàbá Ezekiah máa ṣẹ́ ni o bíkan a ṣì wà lórí ẹ̀. Ìyẹn la wà lórí ẹ̀ tí ọ̀rọ̀ Olúalọ́ fi ṣẹlẹ̀. Àǹsọ́mbì ti Tolúalọ́ ni wípé ńgbà tẹ̀bí bá wà pé ẹ̀ ń jàfẹ́tọ̀ ọmọ aráàlú, àwa ò dẹ̀ lágbára, ànípò, àléèyàn, àlówó, kí ló ṣẹlẹ̀, àbèrè owó lọ́wọ́ yín. Ọmọ àwọn ti tó bí ọdún 3-4 táwọn rí bá sọ̀rọ̀, táwọn bá dẹ̀ ti béèrè lọ́wọ́ Olúalọ́ ṣe ló ń lé àwọn bíi ajá. Gbogbo ẹ̀ la fi hàn níjọ́ náà lọ. Finally mo kàn bí mo ṣe máa ń kàn sáwọn tó káwọ́ sókè, ìwọ Olúalọ́ ń kọ́ jọ ọ̀rọ̀ wà o báyìí mo dẹ̀ ṣe ní àwọn chat àti voice note ti wà lọ́wọ́. Ẹ mọ́ gbàgbé wípé ibi tọ́rọ̀ Olúalọ́ gan ti bẹ̀rẹ̀ kì í ṣọ̀rọ̀ Ìyábọ̀ tí í ṣe ìyàwó ẹ̀, ọ̀rọ̀ arábìnrin kan tó jẹ́ ìkan lára àwọn tó ń tẹ̀lé tí wọ́n jọ ń bára wọn sùn, tí mo ní voice note yẹn lọ́wọ́ allegedly, torí arábìnrin yẹn sọ fún mi, mo tiẹ̀ báyà arábìnrin yẹn gan sọ̀rọ̀, àjọṣe audio call, mo sì ní recording yẹn lọ́wọ́. Okay, so ó ní kó ń búra lẹ́ẹ̀mejì níbi ọ̀tọ̀ọ̀tọ̀ pé àwọn ń ṣe yìí o kò ní bọ́ síta, ìyẹn lọ. Ìyẹn là ń ṣe lọ pé ìwọ arákùnrin, ìdí tó ṣe lé pásítọ̀ Ṣẹ́gun gan pé torí wípé òun àtobìnrin òṣobìnrin, ìwọ gan fún rẹ̀ wọ́n lòun ṣe jù bẹ́ẹ̀ lọ. Jẹ́ ká jọ sọ́ọ̀tù bínú bí, because
tí pásọ Ṣẹ́gun bá lo iye ọdún tó lò ní mínísítì ẹ̀ tó kàn dé lé bí ajábẹ̀ yẹn, you are not a man of God. ní tí mo fẹ́ bá Olúwa lọ́sọ̀ ń gbà yẹn nìyẹn. iye tó bá máa sọ fún pásọ Ṣẹ́gun yìí jẹ́ ká jọ fọwọ́ síwèé kọ́rọ̀ yẹn ọ̀rọ̀ mẹ́bí ọ̀rọ̀ Ìyábọ̀ gan ìbá ti wáyé, ṣùgbọ́n bóyá ibi tí Ìyábọ̀ pẹ̀lú àwọn ọmọ wà ẹlẹ́dàá àwọn òsùn lọ̀rọ̀ ṣe wá diṣu ata yanyan báyìí débi wípé ó ti di dandan kí a béèrè. ńgbà tán dẹ̀gbẹ́jọ́ sọ́dọ̀ mi tóun náà dẹ̀ dá mi lóhùn ló ṣe wá fà á tí mo ṣe wá sọ di ọ̀rọ̀ ẹ̀rọ ayélujára. bá a dẹ̀ ṣe ń ṣe lórí ẹ̀rọ ayélujára tẹ́yìn kankan sọ wípé ṣé ẹ lè lọ sí tọlọ́pàá ní ṣẹlẹ̀. ìgbà tó bá ti di pé ọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ni ẹ̀yin tó yẹ pé ẹ kàwé ẹ̀ka ọpọlọ lẹ máa wá ṣe bígbà tó yẹ pé ẹ mọ nǹkan tó ń pè ní due process mọ́. ṣé yẹn kàn dẹ̀ máa lọ sí tọlọ́pàá láì ní necessary papers ọwọ́, ṣùgbọ́n ká fọpẹ́ fún Elédùmarè pé gbogbo paperwork ó ti rẹ́dì àti fà lé àwọn ọlọ́pàá lọ́wọ́ àti some other minute ṣe mọ̀ pé nínú plant we have macro element we have micro element. ọ̀rọ̀ àwọn macro ó wà ńbẹ̀, àwọn micro element oríṣiríṣi tá a ti yanjú náà ó wà ńbẹ̀, débi wípé wọ́n tiẹ̀ sọ fún mi, wọ́n confirm ẹ̀ fún mi pé Mr. Rotimi ẹ ti bà business wa jẹ́ lọ́tẹ̀ẹ̀lì wa. mo ní kí ló ṣẹlẹ̀. wọ́n ní pé àwọn pásítọ̀ kankan tó máa ń wá sọ́dọ̀ àwọn ò tiẹ̀ rí wọn mọ́. mo ní kán lọ máa pray. táìmù náà fi wá ń bọ́mọ lọ́mọ sùn láwọn òtẹ́ẹ̀lì yìnyẹn, ẹ jẹ́ kán lọ máa wá ojú rere Ọlọ́run. ìyẹn là ń gbé yẹ̀wò lọ́wọ́ bígbà tá à ń ju ṣẹ̀kẹ̀rẹ̀ sórin aládùn òkè. ìyẹn là ń ṣe lọ́wọ́ tó fi di wípé ọ̀rọ̀ Bishop Wálé Òkè náà tún yọjú táwọn náà tún sọ̀rọ̀ burúkú ní gbòòrò ẹnu, torí wípé ní Nàìjíríà lóde òní àgbà máa ń wà lọ́jà torí ọmọ tuntun máa burú. ó wá burú débi pé irú àwọn Dàdí Wálé Òkè lè sọ̀rọ̀ wípé revival ni wípé church ra gbogbo industrial estate ní Nàìjíríà, tó dẹ̀ jẹ́ wípé gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wà ní CAN àti PFN irrespective of your denomination, as long as you are a Christian ní Nàìjíríà, that there is no any form of revolt pé bàbá Wálé Òkè so ẹ̀ ń báyé wa jẹ́ ní ọ̀rọ̀ pé ní ká wá gba Jésù yìí, wàhálà ẹ̀yin gan ò ní farare sùn. Unfortunately wọ́n ti kó wa lọ́pọlọlọ ìsọjí ní ìtawà ń ṣe yìí. ọ̀rọ̀ ta ni mo mú wá lálẹ́ yìí tí Elédùmarè dẹ̀ máa fún wa ní justice lórí ọ̀rọ̀ yẹn. wọ́n ń pe arákùnrin yẹn ní Pastor David Òjó Olúwaṣẹ̀san. ó jẹ́ kan lára àwọn pastor tí Redeem employ years back, tó dẹ̀ jẹ́ wípé Ọ̀yọ́ ní parish ẹ̀ wà pẹ̀lú gbogbo àwọn evidences tí mo gather. David Òjó Olúwa ẹ yẹ kí n wò bóyá máa rí fọ́tò ẹ̀ bí báyìí. ohun gangan ni mo ṣe fẹ́ ṣe live video tèmi. ẹ mọ̀ rí ojú ẹ̀ gàdàgbà báyìí. ẹ jọ ṣé ẹ mọ ojú yìí? ẹ náà bá mi pín fídíò ẹ jọ lọ viral. David Òjó Olúwaṣẹ̀san, Sunday Isaiah, thank you so much. ẹ ti rójú ẹ, ojú David Òjó Olúwaṣẹ̀san lélẹ̀. He is married with kids. àwọn tá a fẹ́ sọ ń pẹ̀ ẹ mọ̀ nísìn. ẹ jọ gbogbo ẹ̀yin tí ẹ bá ti darapọ̀ mọ́ wa, ẹ mọ̀ bá wa share ètò yìí, ẹ jọ nítorí Ọlọ́run ẹ mọ̀ bá wa share, ẹ fẹ́ jẹ́ kó lọ viral. ó rèé n tó ṣe àmọ́ gbọ́ nísìn. Daddy Stephen Oyèbánjí, thank you so much. ó ní Òjó Olúwaṣẹ̀san rèé, David Òjó rèé, David Òjó rèé. ẹ ṣé. kí ni tó ṣe? níjọ́ náà lọ́hùn ìyá mi kan, àwọn náà ti di ara wa lórí fàájà mọ̀vẹ́ngbà kan ti rí wípé òótọ́ àti fẹ́ ọmọlàkejì la gbé dání. ìsọ máa rùn ní ara àwọn náà. mo ní irú ìsọ báwo, kí ló ṣẹlẹ̀?
nọ́mbà ní tọ̀ arákùnrin David Ojúolúwaṣẹ̀san ìwà bá wọn olórí Masansan Adéyínká Fẹ̀túgà Moriyin Murayo Patun Ola Patricia Saliu, thank you so much for joining. Ayola Bosun Somibola Taiwo Eben Oluwaseun Falohun, thank you so much. Mo rí gbogbo yín Murayo, mo kí yín níkẹ́ owó, mo kí yín níkẹ́ ọrọ̀ àlàáfíà àìkú baálé ọrọ̀. Now, Bishop Andrew kan báyìí I know kò dàbí fàájà TikTok, mo ń ṣiṣẹ́ lórí àwọn TikTok pages yẹn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni kí ni mò ń sọ lọ ni arákùnrin yìí bá kàn sí ìyá mi pé gẹ́gẹ́ bí pásítọ̀ tó ń jẹ London Redeem, torí wípé ó dà pé ibi tí ọ̀rọ̀ ẹ máa bá lọ níwọ̀n ìgbà tó jẹ́ wípé wọ́n fi ọ̀rọ̀ ẹ lọ Redeem, ká dẹ̀rò wípé gẹ́gẹ́ bí àjọ tó ń represent ara Olúwa, gẹ́gẹ́ bí àjọ tó ń sọ wípé Jésù ń bọ̀ kò ní pẹ́ dé mọ́, alágbára ń bọ̀ láti wá ṣèdájọ́ ayé. Ṣé ẹ rántí orin yẹn? Àtìkò ìṣúra mi lọ sílé ológo, àtìkò ìṣúra mi lọ sílé aláyọ̀, ó dájú pé n ó láyọ̀ lọ́jọ́ tí mo bá délé. Àbí pẹ̀lú gbogbo orú àwọn orin jàǹkànjàǹkàn báyìí tí ọ̀pọ̀ nù wa tá a gbọ́njúmọ̀ in the 70s, 80s, 90s, tó jẹ́ pé tí wọ́n bá wo root cause ibi tí Nàìjíríà délé ní, ọ̀pọ̀ nù wa gan tá à ń waste engineering skills wa outside that nation. Nàìjíríà gan tó tọ́ wa débi tá a dé kó tó di pa travel, Nàìjíríà gan ló yẹ ká mọ̀ lu ọpọlọ yẹn fún. So the first resources tí religion help Nàìjíríà láti waste, they are human resources. Unfortunately, these human resources, you will think they are living things, but they are as useless as the non-living thing resources. Torí wípé wọn mọ òṣì àti ìyà tó bá wọn. Kí ni mò ń sọ lọ ni wípé wọ́n gbé ẹjọ́ ìdè camp. A dẹ̀rò wípé àwọn àjọ tí àwọn kéèsì máa ń tẹ̀ lọ́wọ́ kó tó dọ́dọ̀ bàbá Adébóyè, bóyá wọ́n bá wa wá nǹkan ṣe sí i. Unfortunately, wọ́n láwọn ò gbọ́ pa, àwọn ò gbọ́ po. Lẹ́yìn ìgbà yìí gan ló jẹ́ wípé ẹni tó yẹ kó máa gbé kọ́ọ̀lù àwọn lórí kéèsì tá a fẹ́ sọ̀rọ̀ yìí kò tiẹ̀ wá gbé kọ́ọ̀lù àwọn mọ́ títí débi wípé kó wá blọ́ọ̀kì àwọn. Ìyẹn nínú àjọ redemption camp. Gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ mi lónìí, mo fi títóbi Elédùmarè bẹ̀ yín, ẹ má fi sentiment, ẹ má fi gbọ́ ọ̀rọ̀ mi lónìí torí wípé ó jẹ́ redeem. It is this issue is not limited to redeem. It cuts across all the denominations in Nigeria. Débi wípé tí pásítọ̀ kan bá ṣẹ̀ níbì kan, ìbáwí tí wọ́n máa ń bá wọn wí depending bí ẹni yẹn ṣe mọwọ́ wẹ̀ tó lè fi ń bá wọn àgbà yẹn jẹun, instead kí wọ́n look into the case, kí wọ́n dẹ̀ ṣe ìdájọ́ tó tọ́, kí inú victim gan lè dùn pé at least wọ́n dìde fún ọ̀rọ̀ òun. Ihun tí wọ́n máa ń ṣe ni wípé ṣe ni wọ́n máa ń transfer irú àwọn pastor bẹ́ẹ̀, wọ́n á transfer àwọn lọ síbòmí to go and continue the atrocities for which they are transferring them in the first place. Tàbí kí wọ́n ní kí wọ́n dá wọn dúró. Tí wọ́n bá ti wá dá wọn dúró, the victim is left in limbo mode.
This is highly unacceptable. This is highly wicked of the same body of Christ which all of you represent. Kí ló ṣẹlẹ̀ ni wípé pẹ̀lú àwọn photos àti evidences tí mo ní, arákùnrin ìpolówó insurance fún ìyá mi. As a matter of fact, AICO insurance company ni arákùnrin yìí impersonate tó fi ń gbá àwọn èèyàn káàkiri pé kí wọ́n wá ṣe insurance. Torí pé ìyá ìpẹ́ lọ́kọ wọn ti ń ṣiṣẹ́ lábúrọ́dì, àwọn ṣé ojú mi náà ní bí Arab country or whatever. Àwọn owó tí wọ́n ń tùjọ wípé yóò dọ́jọ́ kan ilé lábọ̀ sí mi oko. Àjòkó lè dundun onílẹ̀ má rèwò, kò sí bó ṣe lè jẹ́ ajá ó padà já o. Ẹ̀tọ́ dandan ní ìfakùkọ wípé kọ̀ọ̀kan ìran ràjòràjò ló ń padà sílé. Ní àjà ìfiṣe pé àwọn ajá ìpadà sílé ń dọ̀kan torí pé ibi táwọn wà kan lè tutù ní, kì í ṣe bí ìsinmi àwọn. Bishop Andrew mi mọ̀ bóyá ẹ ṣì wà ní orí ètò torí mo mọ̀ pé máa wà ń bíṣẹ́. Ẹni tí èmi àti yín jọ fẹ́ ní conference call pẹ̀lú ẹ̀yẹn, mo ti send message sí, so ẹ̀yin ni mo máa fẹ́ jẹ́ kí ẹ jẹ́ ká jọ mú tàn torí ẹ̀yin náà máa ń busy, so that àjọ máa mú dèta máa ṣe conference call pẹ̀lú DCAC victim of CAC pastor. Kéèsì títí ẹ̀ náà tún lágbára. Kéèsì títí ẹ̀ náà ó tún ní agbára, ó lágbára jọba. Now, kí ni mò ń sọ lọ? Ó wá ní àwọn ń ṣe insurance. Ìyá mi yìí pẹ̀lú pé ó jẹ́ pastor, kò tún wá jẹ́ pastor lásán, ó tún wá jẹ́ pastor ní Redeemed Christian Church of God, àwọn ìjọ ìràpadà. Àwọn ìjọ kí ni mo pè é? Ìràpadà, àwọn tá a ti fi ẹ̀jẹ̀ Jésù tá a ti fi wẹ̀ nítọkàn àti tara. Ṣé ló wá dà ìgbà tí ẹ pé gbogbo ẹ̀yin olórí burúkú yìí ẹ ti sọ ẹ̀jẹ̀ Jésù yẹn, ẹ ti jẹ́ káwọn èèyàn gan máa rí as being very impotent. Kí ni mo sọ? Kí báwo lẹ máa ń kọrin yẹn náà? Mo tẹríba níbi àgbélébù, mo tẹríba níbi ẹ̀jẹ̀ Jésù fún mi lára. Ṣé ẹ̀jẹ̀ tó mú kí irú àwọn David Ojo Olúwaṣẹ̀san yìí tó jẹ́ wípé wọ́n sì gba kọ́líkọ níyàn, wọ́n gbòòrò lọ́wọ́ irú àwọn bàbá Adébóyè, ẹ̀jẹ̀ yín ò ṣe nǹkan kan o. Is it the same body of Christ yẹn náà lẹ́sìn ń pe àwọn èèyàn sí? Ẹ wá wọ ọkọ̀ ìgbàlà ìkẹyìn, ẹ wá wọ ọkọ̀. Ṣé ẹ rántí àwọn orin yẹn bí mo ṣe mú wá, ẹ̀yin bàbá àtìyá mi? Ṣé ẹ rántí àwọn orin yẹn? Wọ́n wá kó owó yẹn wọ́n fi ṣe insurance AICO. No do bàbá ẹ̀ pákéèjì ẹ̀ débi wípé ara fọ́tò tí mo ní lọ́wọ́, ó lọ sílé ìyá yìí, ó gbé TV. Kí ni ó tún mú dání yẹn náà? Ó fún wọn ní certificate of registration, ó fi hàn wọ́n. No! Adéyínká aláṣọ àdúrà káàbọ̀ sórí ètò. Kí ni mò ń sọ lọ? Ó tún yà wọ́n ní fọ́tò pé AICO company, torí insurance tí wọ́n sign up fún, AICO company recognize wọn, ó tún fún wọn ní gift. When this guy knows that he has no affiliation with that company, ó package gbogbo ẹ̀ ní, and as at that time he was still a pastor in Redeemed Christian Church ní Ọ̀yọ́. What am I saying? He was still a pastor under Redeemed Christian Church. That's now we call it of God. In one of the parishes ní Ọ̀yọ́ State.
gbogbo details yẹn níyà mi yìí ní lọ́wọ́ tí mo ti fojú rí. ọ̀rọ̀ tún wá ṣe bí ọ̀rọ̀ lẹ́yìn àdúró owó tí wọ́n ti kó sí insurance company ló bá tún introduce pé òun ń ṣe visa fún ìyá mi. ẹ dẹ̀ mọ̀ pé kò sẹ́ni tó máa wà ní Arab country tó máa gbọ́ pé ẹnìkan l'opportunity visa Europe lọ́wọ́ work and go ní ẹ máa ń polówó làwọn bá tún ń párúnṣẹ̀ sí káwọn ọmọ lọ Europe. Kábíyèsí títóbi rẹ̀ ó lágbára. arákùnrin yìí bẹ̀rẹ̀ sí ní tún gba owó lọ́wọ́ ìyá mi. kò tún wá dúró síbẹ̀ tó bá yẹ pé ìyá ẹ̀ nìkan. arákùnrin yìí tún wá encourage wọn pé gbogbo àwọn tí wọ́n bá mọ̀ láyìíká àti àyídà wọn kí wọ́n lọ kó wọn wá pé òun á ṣe visa fún wọn kán mọ́ wọ́rì. kí mò ń sọ lọ pé kán má wọ́rì that he would arrange everything. He has affiliations up and down. And this, my mother was still dealing with him based on the fact that as a pastor, not just a pastor, but a pastor under Redeemed Christian Church, one and only mighty Adeboye, he will not even dare go cross in mind wọn. This guy planned everything in such a way that gbogbo àwọn tí ìyá ìkó wá torí wípé wọ́n jẹ́ onínúure. ẹ̀yin kọ̀ọ̀kan lè máa wò mí lẹ́nìí ẹ ti wá bá mi rí wípé Mr. Rotimi ọ̀rọ̀ travelling ò ṣe travelling. kí ni mo máa ń sọ fún yín? mo ní ìgbà tẹ́mi máa travel ẹ má jẹ́ nǹkan yín Ọlọ́run kan lásìkò ti tó ni kì í ṣe tí mo plan tẹ́lẹ̀. Uncle Ṣẹ́gun Ìgè inú mi máa dùn tí bá tiẹ̀ lè pè yín wọlé lórí the other line mo ń bọ̀. now mo máa sọ fún yín pé Ọlọ́run kan lásìkò tèmi ti tó kì í ṣe pé bóyá ohun tí mo plan tẹ́lẹ̀ because as at that time I was enjoying my teaching job. I was enjoying it to the extent that I wasn't bothered about how little the income was. I was just happy that I was teaching, I was impacting people. I was making impact. So mi mọ̀ kankan nípa travelling. Ọ̀pọ̀ nínú yín ti wá bá mi torí ẹ̀ lọ̀pọ̀ nínú yín gan ṣe wá bá mi ńgbà bóyá bíi 2 years ago tí mi ìdẹ̀ rí yín mọ́. Nígbà tó pé ọ̀rọ̀ travelling lẹ gbé wá bá mi tí mi ìdẹ̀ mọ̀ ń pa ẹ̀. Ìyá yìí torí wípé wọ́n ti fi ọkàn tán David Òjó Olúwaṣẹ̀san wọ́n bá pe àwọn ará wọn. David Òjó Olúwaṣẹ̀san wá perfect plan yẹn débi wípé kò gba owó directly lọ́wọ́ ẹnìkankan tí ìyá mi yìí mú wá. Ó ń sọ fún wọn pé kí wọ́n máa sẹ́ndì ẹ̀ sí ìyá yìí wípé torí àkáǹtì òun kan ní problem pé ìyá ẹnìkan máa transfer ẹ̀ sóhun. ṣé ká sọ pé ọ̀dọ̀ DYDX bàbá Adébóyè nìwọ David Òjó Olúwaṣẹ̀san ẹ̀ ti kọ́ṣẹ́ ni. What is wrong with our conscience in Nigeria today? That somebody will be on the... As a matter of fact, nǹkan tí mo lè ṣe prior to 2018 torí nǹkan tí mo gbé dání lẹ́nìí mi lè ṣe mọ́ torí ẹ̀rí ọkàn. I will repeat that. Prior 2018 November nǹkan tí mo lè ṣe pé ayé ń ṣerú ẹ̀ níbi tí mo wà lẹ́nìí I dare not try it again.
Because to whom much is given, much is expected. Now, how is it that you people attend school of discipleship, you attend theological schools? Kí ni wọ́n ń kọ́ yín láwọn theological schools yẹn? Kí ni wọ́n ń kọ́ yín? Kí ni nǹkan tẹ́ ẹ̀ ń rí bẹ́ẹ̀ tó fún yín ní gboyà àti àìní ẹ̀rí ọkàn débi tá a délé ní Nàìjíríà? Can somebody please answer me? That even àwọn tó ń mugbó ní títì, àwọn tó máa lọ jókòó sí bí apalọ̀ tán kí ń lọ chọ́ọ̀chì tán kí ń lọ mọ́sìkì tí wọ́n kì í da ọ̀pẹ̀lẹ̀, they have conscience more than àwa tá à ń kú sí church àti mọ́ṣáláṣí àti ilé babaláwo. Why? Something is wrong with our foundation. And after all said and done, ìyá ìpè àwọn tí wọ́n jọ wà ní Arab country pé opportunity ńlá lélẹ́yìí o fẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe, ẹni tó yá owó, ẹni tó ta property kan tó ní ó ta property, ẹni tó ta lé bàbá, ẹni tó ta lé ìyá, ẹni tó gbálé gbànà. You understand how these countries are? Bá a ṣe ń pa lànà. Finally, gbogbo wọn arrange pé David Olúwaṣẹ̀san Òjó sọ pé káwọn máa bọ̀ ní Nàìjíríà pé torí wípé àwọn ti mú déètì fún interview wọn. Knowing fully well that he was still lying, there was no any arrangement for visa for any of these people. They came to Nigeria without minding travel risk, both flights and then within Nigeria with all the insecurities. Gbogbo àwọn people ìwálé o. Till the day David Ojo Olúwaṣẹ̀san sì sọ fún àwọn people pé embassy báyìí náà ti máa pàdé. Wọ́n débẹ̀ yàjò báyìí kí wọ́n tó rí wípé kò sí nǹkan kan tó jọ mọ́ papers or passport àwọn ní interview kankan. Kó tó di pé David Ojo Olúwaṣẹ̀san ò gbé kọ́ọ̀lù mọ́. All of you will be asking, ṣé gbogbo owó tá à ń sọ ìṣòwò 10 million ní àbówọ 12 or 15 million? I am pleased to tell us today in tí mo fojú ara mi rí tí wọ́n calculate lẹ́lẹ́yẹlé police station ní Ìbàdàn. Everything is to the tune of 46,150 something thousand naira. Kí ni mo pè 46 million. Tí ìyá mi yìí dẹ̀ fi gbogbo evidence àwọn ọlọ́pàá. Now the question is, àwọn ọlọ́pàá wo ló wà ní duty ní Ẹlẹ́yẹlé police barracks ní time tá à ń sọ yìí? Kí ni díẹ̀ tí wọ́n ṣe jẹ́ kí David Ojo Olúwaṣẹ̀san kó escape, kó kúrò lákàtà wọn with the tune of that money instead of charging him appropriately? Does it mean that we now lack conscience to the extent that rule of law doesn't even count for anything again in Nigeria? To the tune of more than 46 million naira. Owó onírú owó aláta. As if that wasn't enough. Ìyá tá ń sọ̀rọ̀ ẹ̀yìn, we cannot begin to describe or define the health challenges tí ọ̀rọ̀ yìí ti kọ sí wọn lára. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, oríṣi oògùn mẹ́ta high blood pressure nìyá yìí ń lò. Wọ́n ti dàgbà débi pé wọ́n lè ṣiṣẹ́ méjì débi pé wọ́n á ṣiṣẹ́ mẹ́ta, pé táwọn bá tiẹ̀ fẹ́ máa sanwó olówó padà lọ́wọ́ àwọn, ibo làwọn ti fẹ́ bẹ̀rẹ̀. Wọ́n ti dàgbà, ọkọ wọn ti dàgbà.
Òjó ti wá sọ wọ́n di ẹni tí ó lè wálé rárá láti wá wo àwọn ọmọ. A pastor. Ká tó wí ká tó fọ̀, àwọn tó wá sẹ́ǹdì owó sí ìyá ni wọ́n wá ń pè lẹ́jọ́ báyìí. Mo ní some of the kinní lọ́wọ́. Mo ní petition tí wọ́n fi fẹ́ gbéyà. Gloria Dasco dada. Ẹjọ́ tẹ́ bá lè bá mi screenshot page lórí TikTok, ẹjọ́ send ẹ sí mi. À ń pariwo látijọ́ ẹ̀ pé ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ kẹ́ jẹ́ ká lé gbogbo àwọn pastors yìí lérè tó dáa. Ọ̀pọ̀ nu yẹn ní eégún ni ẹ tú dànù, ẹ tún ní ẹ dúró ná ẹran díẹ̀ wà ń bẹ. Títí yá ẹ̀ là ń sọ lẹ́nìí. Ẹni tó máa kàn lọ́la àti ìmọ̀ lórí ọ̀rọ̀ àwọn pastors náà ni, yálà ọkùnrin ni, obìnrin ni, ọmọ ìkéré ni, àgbàlagbà ni. Kéèsì irú báyìí oríṣiríṣi mélòó náà ti gbé wọ redemption camp tí ó dẹ̀ jáde mọ́. Ǹjọ́ ṣeéṣe ká máa bẹ àjọ redeem torí bẹ́yìn lẹ employ arákùnrin within the time frame ìgbà tó fi wùwà bàjẹ́ yìí kó tó di pé wọ́n lè dá dúró. Ọ̀rọ̀ David Ojo ti wá di amúnibúyẹn ẹran ìbíyẹ tó lówó ẹ̀ fọ́jú ọ̀tún tóun náà fọ́jú tòsì, torí kò sí bá a ṣe máa sọ̀rọ̀ David báyìí tá à ní sọ̀rọ̀ Redeemed Christian Church. Ṣé bó ṣe yẹ kó máa rí rèé débi wípé gbogbo ẹ̀yin tẹ́ yí bàbá Adébóyè ká tẹ́ mọ̀ pé bàbá ò lè dá sí gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀, ǹjẹ́ ẹ̀ ń fòótọ́ ṣe é? Torí mo gbúdọ̀ balance ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ìwọ̀nba eléyìí tèmi ń ṣe yìí mo ní láti máa delegate àwọn kankan pé ẹ lọ ṣe báyìí. Ara delegations yẹn lẹ rí tírú àwọn ẹlẹ́wọ̀n Tọ́pẹ́ Ìbíjọlá tó lọ bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ wá wà lọ́dọ̀ bàbá ní redemption camp. Ǹjẹ́ ń fòótọ́ ṣe é? All the mistakes tí bàbá Adébóyè lè máa ṣe, gbogbo yín wá ń fi opportunity yẹn ẹ fi ń gba owó olówó, ẹ fi ń kó ọrọ̀ ayé jọ. Tá láàárọ̀ bá ní kó rọyìn ọlọ́sùn òní jó san. Gbogbo ẹ̀yin tẹ́ yí bàbá Adébóyè ká tẹ́ ń fi àṣìṣe wọn tẹ́ fi ń wá ọrọ̀ ayé. Gbogbo bí tẹ́ bá ná owó yẹn sí, ìbànújẹ́ lówó yẹn ó mọ̀ sọ fún yín látèmi lọ. Torí wípé ó débi tó yẹ ká ti sòótọ́ ọ̀rọ̀ fún wa kí ó gbọ́dọ̀ ẹgbẹ́ tó yẹ pé bẹ́ẹ̀ ṣe máa ń sọ ó kàn hate àwọn bàbá ẹ̀ ni, ó kàn jẹ́ èmi àti wọn ò ní nǹkan kan papọ̀. Bàbá Adébóyè cannot be everywhere at the same time. Ṣùgbọ́n ẹ̀yin mélòó lẹ wà ní àjọ Redeemed Christian Church lẹ́nìí tẹ́ ẹ̀ ń lo loopholes àwọn mistake tí bàbá Adébóyè ti ṣe tẹ́ fi ń kó owó jọ. Ẹ náà wá gbọ́ o, gbogbo àwọn girlfriend tẹ́ ń náwó yẹn lé lórí tí wọ́n dẹ̀ mọ̀ pé owó olówó owó kòkó lẹ̀ ń ná fáwọn, ilé tẹ́ bá rà fún kankan nù wọ́n ilé ò mọ̀ wo pa wọ́n. Tí àwọn òbí rú àwọn girlfriend yìí bá wà ńbẹ̀ ilé ò mọ̀ wo pa gbogbo wọn o. Ẹ̀yin pásọ̀ Redeem tẹ́ ẹ̀ ń lo opportunity tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ tẹ́ ẹ fi ń kó ọrọ̀ ayé jọ mò ń sọ báyìí o, kì í ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń fòótọ́ ṣe tẹ́ ẹ dúró wípé iṣẹ́ ìránṣẹ́ bàbá Adébóyè ò gbúdọ̀ bàjẹ́. Ẹ̀yin tẹ́ ẹ wà lókè yẹn tẹ́ ẹ ń ṣe wípé tó bá bàjẹ́ orúkọ bàbá Adébóyè náà máa pariwo lórí social media pé ẹni àmọ̀rí ìbá kú.
gbogbo tẹ́ bá ti wá fọjú àárọ̀ yín kó jọ Elédùmarè ó mọ̀ bá wa bàjẹ́ mọ́ yín lọ́wọ́. ìyẹn lórí àwọn girlfriend yín ẹ mọ̀ kó àrùn tí ò gbóògùn lára wọn. gbogbo ọmọ tẹ́ wá rán lọ sí abroad lórí owó àìtọ́ yìí, lórí àwọn loopholes, gẹ́gẹ́ bí àṣìṣe tí wọ́n kọ sínú God's Generals ìwé yẹn, ṣe rántí ìwé yẹn tí bàbá Adébóyè náà ìbá àti ṣe tẹ́ wọ́n capitalize lé lórí pé tó bá bàjẹ́ tán bàbá Adébóyè náà kò sẹ́ni kó tó kúkú mẹ̀yìn, ṣùgbọ́n lábẹ́lẹ̀ ìdí mi náà láti gbọ́ pé ń bá àwọn ọmọkùnrin wa sùn àgbọ̀n kankan mọ́ láti gbà yẹn. Oríṣiríṣi atrocities tí wọ́n lè ń ṣe. ẹ wá jọ gbogbo ẹ̀yin tí arákùnrin yìí ẹ jẹ́ kí n tún fojú ẹ̀ hàn wá, ẹ jẹ́ bá wa share ètò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ victim arákùnrin yìí, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ victim ẹ̀ nílé àti lóko, ṣé ti rí David Ojo Olúwaṣẹ̀san. mo wá ń bẹ̀ wá báyìí, mo rọ̀ wá ẹ máa fi mẹ́sẹ̀gì lẹ̀ fún mi pẹ̀lú gbogbo evidence transaction yín. ẹ máa send ẹ̀ sí mi lórí +234 80 9290 6250. màá pè lẹ́ẹ̀kan sí +234 80 9290 6250. torí wípé tí David Ojo Olúwaṣẹ̀san bá wà nínú olè pẹ̀lú ìrànlọ́wọ́ Elédùmarè àmọ́ wọ́ jáde. He has to come and answer for it. Please look at the face again. ẹ bá wa share ẹ jọ̀ọ́. tí a bá wo live video yìí tán ẹ lè bá wa share pẹ̀lú àwọn èèyàn. gbogbo tẹ́ ẹ bá ní ẹ máa send ẹ̀ sí mi +234 80 9290 6250 ní WhatsApp number tẹ́ máa reach mi sí. àwọn victims ẹ̀ pọ̀ díẹ̀, ó ń ta insurance, ó ń ṣe ọ̀rọ̀ travelling agency fún wọn. irọ́ ni gbogbo ẹ̀ bá dé o, òun lélẹ̀. help tẹ́ lè ṣe é sìn ní kẹ́ ẹ bá wa share ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. ní ìtí kéṣù Olúalọ́ ó ti débi tó jẹ́ wípé ọwọ́ ìjọba ti wà ń bẹ̀. àwa ń bẹ̀ yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ mọ̀ bá wa share gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ victim ẹ̀ ẹ jẹ́ ká mọ̀ bẹ̀ yín wípé ẹ send WhatsApp number sí mi, ẹ get gbogbo details yín, ẹ send ẹ sí mi. ẹ̀yin tẹ́ bá ti message mi tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ mọ́ ṣàfihàn ẹ tún message ní again torí message ti pọ̀ lórí fóònù mi ní iléeṣẹ́ máa search ẹ̀ mọ́. ẹnìkan send message sí mi pé gbà ọ́ ní 4 million ẹni yẹn ti padà lọ sóko, ẹni yẹn ti wọ gbèsè báyìí torí wọ́n lọ yá owó yẹn láti san fún David Ojo Olúwaṣẹ̀san. ṣé Gloria dáfẹ́jọ ṣé ẹ̀yin ni ẹ send ẹ ṣáà tún send message sí mi again. ẹ jẹ́ kí n pe bí èèyàn kan tàbí èèyàn méjì wọlé. ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wọlé lórí ètò yìí, I still have like 15 minutes to go back to work. +234 80 9290 6250. ẹ lè pè wọlé. mo ń gba ìpè báyìí. ó ga ọ
ìpè náà ń dún kíkan ìpè náà ń dún. ok ẹ mẹ́sẹ̀gì mi Sister Gloria iṣẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀ báyìí ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Olùtọ́mi Adéjúlé thank you so much. +234 80 4 million plus bẹ́ẹ̀ ló dà gbogbo yìí tó 4.5 million ẹ lè pè wọlé lórí WhatsApp number yẹn. Thank you so much Mo Samuel mo rí yín mo ráyọ̀ ẹ ṣé. Tomorrow morning sir okay. +234 8092906250 fẹ́nikẹ́ni tó bá fẹ́ pè wọlé kó tó di pa máa lọ. Golden Grace Whitey thank you so much for the gift thank you so much. Islander Ọládìpúpọ̀ Roselyn Àjàlá. Hello. Hello sir. Hello sir. Mo ń gbọ́ yín. Gbogbo ẹ kú ọ̀rẹ́ ẹ kú iṣẹ́. Ẹ kú iṣẹ́ sir ẹ ṣé. I want to make a correction. Okay sir. Ìdíwọ̀ kìí ṣe church. Kí lẹ ní tẹ́ fi sọ bẹ́ẹ̀ sir? Inú ìdíwọ̀ wo criminality kan wá lágbàáyé tí ó ṣe ní pásítọ̀ wọn. Kí ni nǹkan tẹ́ fi sà? Oríṣi ọkùnrin mẹ́ta ló wà rìdì. The first set of ọkùnrin làwọn tó jẹ́ pé ọwọ́ wọn ò tẹ́nu ìyàwó wọn ló wá fi àwọn sábẹ́ ìyàwó wọn gbà kíyàwó because èyí máa ń preach gender equality first principle wọn nìyẹn. They preach gender equality. Wọ́n máa gbàgbà fún ìyàwó ni láìsí ìlú òyìnbó. So ọkùnrin tó bá ti rí ibi tí wọ́n ti ń jalè ń bẹ̀ tó ti rówó jí ń bẹ̀ ara fi ara ẹ̀ sábẹ́ ìyàwó ẹ̀ ara àdìmọ̀mí dàdí àjọba jalè. The second set of ọkùnrin tó wà ń bẹ̀ business ṣe wọ́n pé Holy Ghost ló ń ṣe yẹn wọ́n ti parí Holy Ghost wọ́n máa ń ṣe business conference. Ìbẹ̀rẹ̀ tó ń pé contract Nàìjíríà. Ìbẹ̀rẹ̀ tó máa gba note ẹ̀ tá gba note sí Ọ̀ṣun tá gba note lọ sí Èkìtì lọ sí Kaduna káàkiri káàkiri tó máa gba note yẹn láti lọ gba contract wọ̀ ní ṣe. The third set ọkùnrin tó wà ń bẹ̀ làwọn tó jẹ́ wípé ṣẹ́yìn dín ìfẹ́ rí yẹn most of the parishes document méjì ní buildings yẹn ni. Kí lẹ mean by document méjèèjì? Ṣé àwọn pastors yẹn wọ́n ṣe document kan lórúkọ ti tara wọn tó jọ original wọ́n wá ṣèkan lórúkọ ti redeem gangan tó jẹ́ fake. Gbogbo wọn rí díjọ́ tí bàbá yà á lọ sinmi á lè ṣe claim àwọn churches yẹn àwọn parishes yẹn wọ́n wá claim ẹ̀ sí ti wọn. Ṣé àwọn pastor redeem ló sọ fún yín àbẹ́yìn rí i lójúkorojú? I spent 10 years in redeem 10 good years. Hey. 10 good years. Hey? Ní Canaan land Olúyọ̀lé parish nìbàdàn tí pastor bọ̀dá ìjà tó wà bẹ́ẹ̀ sí. Bẹ́ẹ̀ni. Yálà àjọ bẹ̀rẹ̀ parish yẹn. Most of these churches, most of these parishes, document méjì ló máa ń ní. Wọ́n rà kọ́ lórúkọ ti tara wọn tó jọ original wàá tọ́jú ẹ̀. Ìgbà tá a fẹ́ ra
tá a fẹ́ ra ti Kenaland yẹn bírídì yẹn bẹ́ẹ̀ni Fẹ́mi Òṣìdẹ́kọ̀ ni pásítọ̀ ń gbà yẹn torí ààrẹ ìtìlẹ̀ yẹn tẹ́lẹ̀ ni I think bóyá 4 million or 6 million or 5 million ni mo ti bàbá fún gbà yẹn tó ń Fẹ́mi Òṣìdẹ́kọ̀ yẹn. These people wọ́n á kọ́lẹ́tà sí bàbá pé wọ́n ní ìdówó pé wọ́n fẹ́ ra church or wọ́n fẹ́ ṣe rere wọ́n fẹ́ rúfìlé or wọ́n fẹ́ ṣe dẹ́kìn bàbá yà fún ọ lówó. bàbá wo nìyẹn. bàbá Adébóyè. ok. à fún ọ lówó. wọ́n lè béèrè 10 million kó fún wọn 5 wọ́n lè béèrè 15 kó fún wọn 10. ó depend ní bẹ́ẹ̀ ni ẹ bá ṣe lẹ́nu sí lórí bá ṣe lẹ́yìn lókè sí. It is a conglomerate company ni it's a company tó ń gbàjọ àjọ ló ń gbà every Sunday now. Out of every dismantled homes ní Nàìjíríà lẹ́yìn tó bá jẹ́ 10, 9, 8 máa jẹ́ redeemed pastors. I am telling you what I know, the fact I know. I can be giving you names. I am a victim. Victim yẹn ṣe pastor yẹn ṣe ilé mi kí n ṣe òfin pa ní ìyẹn bọ̀dé ajáfẹ́ yẹn. ẹ jẹ́ ká ya expose ẹ̀ dáadáa o. ọjọ́ wọn ní láìpẹ́ mọ́ wáyé. bẹ́ẹ̀ni ká ya expose ẹ̀ dáadáa àwọn èèyàn gbọ́ o. A pastor snatched my wife tó tó àfọlọ́pàá arrest me. Ìdí òun ti ń ṣẹlẹ̀. So ìdí ìwọ̀n ṣe kì í ṣe church is just a company tọkàn ń pawó tó ń rí kó káàkiri every Sunday. So àwọn pastors yẹn náà ti wá mọ̀ wọ́n ti mọ̀ pé business ni wọ́n ti mọ̀ and they are so powerful débi pé kò síbi tẹ́ ẹ dé kò sí ministry tẹ́ ẹ dé ẹ máa bá wọn lókè kò sí ní ìmọ̀ bí tẹ́ ẹ dé Nàìjíríà ẹ̀ tẹ́ ẹ bá wọn lókè so ẹsẹ̀ wọn kàdùn gan so they are highly connected. That's why they máa ń commit the crime tó máa ń lọ bẹ́ẹ̀ tí o sọ tó máa ṣe kankan because ọ̀gá ọlọ́pàá fẹ́ lọ bá tí ẹ̀rọ ò bá jẹ́ pásọ̀ yìí òun fàyà jẹ́ pásọ̀ yìí. Tó bá dé prison bọ̀bọ̀ kan prison wọ̀ dání òun ní ìmúkọ ẹ̀ sì ní àjọwọ̀ náà ni ló àkàkọ́ tó gbé kó yìí nìyẹn òkè short ẹ̀jẹ̀ sáyé náà yìí sílẹ̀ bọ̀bọ̀ yẹn prison wọ̀ dání màá ló ti orúkọ ẹ̀ nígbà yẹn ó ti dọ̀gá ń sìn o. Ok wọ́n gbé pásọ̀ kan wá adáwọ̀ ara mọ́tò fún pásọ̀ yẹn wá ń lọ náà ni àwọn àtúndáwó kára mọ́tò sẹ́ńdọ̀ fún wọn ní oníṣòwò náà ṣé èyí tá a ra fún tó ń lò tẹ́lẹ̀ tó máa gbélé wọn nínú ọ̀làjẹ̀mú ẹ̀ ok èmi ìjọba ti gbélé àtúwà mí fún àbí mo nílò èmi ànígbà ìdẹ̀rẹ̀ èmi kan Kenaland yẹn kan ní nǹkan tó bá sọ gbogbo yìí tó wà bẹ́ẹ̀ òun náà máa tẹ̀lé àwọn àìbá tí ọ̀bọ yẹn wá ọ̀bọ yẹn ní zona pastor náà ẹ̀ ló wá tẹ̀lé wá dé wá ń preach ní church pé àwọn kan bẹ̀rẹ̀ sí ìgbà tó lọ máa mú ó ń ta lórí question mo ṣe náwó nìyẹn ìyàwó mi tí bọ̀dá ṣàfẹ́ gbà yìí ó sì máa gbọ́ sí lẹ́nu gbà yẹn òun ló sọ wípé kí n má sọ̀rọ̀ kí n lè ṣe ní sọ̀rọ̀ fi mí lẹ̀ so ìdí ìwọ̀n ṣe church business center ni this uncle that's like every the more they open branches the more money comes in. àwọn ẹgbẹ́ lọ high sábẹ́ ẹ lọ wo àwọn pastors wọn èyí tó máa lé bank èyí tó jẹ́ lecturer tó bọ́mọ sùn tó lé ní tó sáàkì ibi iṣẹ́ èyí tó kó jẹ ministries ẹ lọ wo àwọn pastors wọn they are all criminals all of them ẹnu nígbà. So it's a church, it's not a church. Kọ́lọ̀ fún wa make it there, it's not a church. ẹ ṣé bàbá mi kọ́lọ̀ fún wa ní títí David Olúwaṣẹ̀san Òjòyè kọ́lọ̀ fún wa ṣe kíyà ẹ̀ má lọ kú sóko. Tẹ́ ẹ ń wọ́n yẹn ẹ má ẹyọ tìdí nǹkan ọ̀bẹ ẹ fọwọ́ òfin kan àwọn ọlọ́pàá ẹni ẹ ṣe máa náwó kọ́ gbé. Bẹ́ẹ̀ni. Wọ́n yẹ kò tí ì lè gbọ́ tọ̀ ara lé ara gbogbo ẹ̀ káàkiri àti gbogbo mo ṣe wà láti dájọ́ ti tẹ́lẹ̀.
kí wọ́n mú kán tì mọ́lé wéré ní ìṣe stupid idiot ó ṣe síbi tó dàwọn àgbàlagbà tó ṣe kéré ni tá ní ọ̀dọ̀ àwọn boys tó ṣe sí ni wọ́n tẹ̀lé pọ́lọ́pàá sí wọ́n á mọ̀ bẹ́tẹ̀ bá ṣe ni. kò sí wàhálà ẹja àṣìwò lọ́mọ tó níyàwó. bẹ́ẹ̀ ni ó lọ́mọ oníyàwó ó tiẹ̀ fàkà ìyàwó ẹ̀ gan accomplice nítorí ó fàkáǹtì ìyàwó ẹ̀ náà gbowó so wọ́n jọ ní ọjọ́ máa gbé wọn ni kò sí wàhálà. no kò sí bẹ́ẹ̀ sí máa rí di pastor tíyàwó kò ní ṣe accomplice kò sí. ẹ ṣé bàbá mi. kò sí. ẹ ṣé. ọmọ adé tó bọ̀ jáde. ẹ ṣé bàbá mi thank you so much sir. David Ojo Olúwaṣẹ̀san bó ṣe kí n ta nǹkan kan láti fi fọ́ǹdì kéèsì yìí màá tà as a matter of fact onírọ́ ló máa ń lẹ́lẹ́rìí òun wà lọ́rùn lórí ọ̀rọ̀ ẹ̀ yìí sẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ yìí Gloria Dasco dada àkáǹdìtèsì ìyàwó ẹ̀ náà jẹ́ make sure pé mo ní lọ́wọ́ a ní láti submit méjèèjì àwọn méjèèjì náà máa ṣiṣẹ́ lé lórí àti tó bá possible nọ́mbà ìyàwó ẹ̀ mo ní ìdí ẹ̀ mo ti gbé for sale lé mọ́tò lórí bí mo yé ń bá yín sọ̀rọ̀ tí n bá lọ síta ẹ rí for sale lórí mọ́tò mi ṣé rí n tó ń pè ní justice àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ látàyè UI látàyè Sango high school ní tó bá jẹ́ justice kó jẹ́ ká wá lọ sínú ìhòòlẹ̀ àdìbẹ́ ní ìnísọ jù bẹ́ẹ̀ lọ ẹjọ́ gbogbo ẹni tẹ́ bá fẹ́ pè +2348092906250 ká tó máa lọ ní pẹ́ rárá. Hello sir. Mr. Rotimi. Yes sir. gbogbo ara sọ̀rọ̀ balógun sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mo mọ̀ gbogbo ara ilé ló ń gbọ́ yín àwà lórí live video. Okay. yà ó tí mọ iṣẹ́ tí Ọlọ́run gbé fún ẹ lọ́wọ́ Mr. Rotimi ó tí mọ iṣẹ́ tí Ọlọ́run gbé sí ẹ lọ́wọ́ o. àpẹẹrẹ gbogbo àwọn nǹkan tó máa bẹ̀rẹ̀ sí rí from now the expositions you are going to be seeing people are bottled up. bẹ́ẹ̀ni bottled up in Nigeria. ìdérí bọ́tù ti fẹ́ máa ṣí wa bẹ́ẹ̀ni. they will start, you know, Ọlọ́run Wuwa kan sọ wọn kan sometimes ago I don't know whether it was this week or last week. na Ọlọ́run dídì mú ẹ wá ìwọ àti VDM ìwọ àti VDM àti the real talk with Aunty Adoni. Ọlọ́run dídì mú yín wá ni láti wá expose gbogbo atrocities tí àwọn religious leaders don perform in Nigeria. It's not peculiar to Christianity alone. bẹ́ẹ̀ni it's not. in Islam ló jẹ burú jù. bẹ́ẹ̀ni I'm telling you. bẹ́ẹ̀ni. ti Islam àwọn máa ń ṣe tí wọn it has been so for so long but àwọn Christian àwọn ò rí bí àwọn máa ń pariwo tí wọn síta ní gbogbogbò so ostentatious lifestyle and all that. But in Christianity, in Islam, and in traditional stuff, you guys are coming out to expose the atrocities being perpetrated in Nigeria in partnership with the political class. I'm telling you, you know, the way things are going on in Nigeria, it seems that we have reached the height of equilibrium. So we are going to be descending now. bẹ́ẹ̀ni sir, you are very right. I'm telling you, we are going to be descending now. We have reached that point of no return. When you know Yoruba anything about the Gidi orí ewé, ó máa jábọ́ ni gbogbo wọn ti ń jábọ́ lẹ́yìn ọ̀kan sí. And by the time you and I'm happy that your program is exposing everything now, and you should continue. Gbogbo ilé tí wọ́n pariwo tó bá wá sí Nàìjíríà wọ́n máa arrest wọ́n máa ṣe kíní kan irọ́ ni gbogbo ẹ̀ tí wọ́n bá ṣe wọ́n ṣe VDM wọ́n lè arrest VDM ní sọ́kọ́ máa gbé sílẹ̀ ẹni tí Ọlọ́run bá ti wà lẹ́yìn ẹ̀ kò sí ẹ̀dá Ọlọ́run kan tó lè ṣe anything. And when that time has come, there is nobody that can do anything. When that time has come, nobody can stop it. bẹ́ẹ̀ni. ṣé ti understand? bẹ́ẹ̀ni.
So nobody can stop any idea whose time has come. Bẹ́ẹ̀. So please continue to be bold, continue to be brave, continue to be honest. Bẹ́ẹ̀. I know your sense of integrity. tó bá tẹ̀ sí lè ní integrity láyè ó ti tán kéèyàn bá lè ní integrity tí òun parọ́.